lórí ipò mọ́gàjí, agboolé mélòó gan-an ló tọ́ láti dépò mọ́gàjí ńbàdàn? Torí gbogbo ẹ̀ ti di èmi mọ́gàjí, èèwọ̀ mọ́gàjí, tó tiẹ̀ tún wá ń bí ìkùnsínú aáwọ̀. Ṣó lágboolé gan-an? Ṣó láwọn tó yẹ ó jẹ́ gan-an? ẹ ṣe olóòtú, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ ńlá ni, tínú mi dẹ̀ ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí pé bàbá wa Ràṣídì Ládọjà ni wọ́n jẹ́ Olúbàdàn tèmi. Torí tẹ́ bá wò ó nísìn oyè jagun Ìbàdàn ó ti sílẹ̀ láti ìgbà tí bàbá wa Olúbàdàn tàná Ọlákùlẹ́yìn tí wọ́n ti gbéṣẹ̀. Di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, bàbá wa Ládọjà ò tí ì sọ síta wípé ẹnìkan báyìí láwọn fẹ́ fún jagun yẹn. Kí ló dẹ̀ fà á? Wọ́n fẹ́ wo ẹni tó wà credible láti jẹ́ pé òun ló fit àti jẹ́. Oyè Ìbàdàn kì í ṣe òun ló wà peaceful jù o, but yín tí òye many people ni pé ilé 100 péré, agboolé 100 kò ń ṣe lé, agboolé 100 la ní Ìbàdàn tó wá ní ẹ̀ka tó pọ̀ lọ. Agboolé 100? Agboolé 100 ló wà ní Ìbàdàn tó ní ẹ̀ka tó pọ̀ lọ. Gbogbo ń tá a dẹ̀ ń ṣe yìí, gbogbo ń tá a bá ṣe lánàá, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dẹ̀ tó bá dọ̀la. Nípa àwọn mọ́gàjí yẹn, ẹ rí i pé ńgbà tá a ti ń jẹ Olúbàdàn bọ̀, tẹ́ bá wò láti 18 something ni wọ́n ti ń jẹ baálẹ̀ dẹ̀rẹ̀dẹ̀dẹ̀ tán ti ń gbé fúnra wọn. Láti 18 something yẹn, bàbá wa Sẹ́nitọ̀ Rasheed Ládọjà tó wà ń bẹ̀ yìí, àwọn ní 44th Olúbàdàn. Àbí? Bọ́n ṣe wá jẹ́ 44th Olúbàdàn yìí, nínú wọn, mo fẹ́ mú yín lọ síbì kan ni o, nínú 44th yìí láti rí Akéré 1, Akéré 2. Bẹ́ẹ̀ni. Nínú 41st yìí láti rí Oyètúndé 1, Oyètúndé 2. Nínú 41st yìí láti rí Fìjàbí 1, Fìjàbí 2. Nínú 41st yìí láti rí Àlíwò 1, Àlíwò 2. Ṣé o understand? Tó túmọ̀ sí pé wọ́n ń rotate kìíní láàrin ara wọn ni. Bọ̀ǹgbà tó yá tó ti di pé bàbá wa Asanike máa ń sọ̀rọ̀ kan gbà yẹn, tó bá lọ fẹ́ jẹ mọ́gàjí tó bá ń jà sí, bàbá ò ní ẹ fún lóyè ẹ̀yìn ìwé, oyè ẹ̀yìn ìwé náà, ṣebí mọ́gàjí wọnú o ti jẹ mọ́gàjí náà nu, irú wọn ò ní dépò Olúbàdàn. Wọn à ní firú ẹni bẹ́ẹ̀ sí láì Olúbàdàn láíláí. But lénìí, in tó kọ́mọ̀ jù, ilé wọ́n mọ̀ ní àwọn nǹkan kan tiẹ̀ wà tó fọ́nì, wọ́n ní ajẹmọ́gàjí ilé Sàkárùmí, ajẹmọ́gàjí ilé Bátúndé, kò sí tó ń jẹ́ mọ́gàjí ilé, mọ́gàjí agboolé ló wà n'Íbàdàn. Ìtọ́jú pè lágboolé ni compound tó tóbi tó fẹ̀, but ó ń kálukú fẹ́ jẹ mọ́gàjí, ara jẹ revenue generation ni fún Olúbàdàn. Ṣé o understand? But Olúbàdàn tó bá mọ̀ ẹni tó bá jẹ mọ́gàjí irú mọ́gàjí yẹn kò ń dépò Olúbàdàn. Wọn ní jẹ́ kó jẹ láì Olúbàdàn, mọ́gàjí ilé wọn lásán ló jẹ, mọ́gàjí lórí àwọn ẹbí ẹ̀. Bàbá Asanike create kinní kan, láì bàbá Asanike ni àwọn baálẹ̀ pọ̀ n'Íbàdàn náà. Bàbá ló ní nígbà táwa ti ń jẹ Olúbàdàn, gbogbo àwọn baálé iná ẹjẹ́ wọn máa jẹ baálé oko wọn. Ṣé o understand? Ìgbà tó wá tó dàrí kan àwọn baálé wọn tó wá ń jà láàrin ara wọn sí. Tẹ́lẹ̀ bá rí pé táwọn méjì bá jọ ń jà sí baálẹ̀, bàbá ò ní bo ní ilé olóko ti yín, ibo olóko tiẹ̀ yóò wá ráwọn ìgbìmọ̀ ẹ̀ lọ́kàn lọ wò. Tán bá ní distance tó pọ̀, bàbá ò ní wọ́n máa jẹ tòkè, wọ́n máa jẹ tìsàlẹ̀. Bàbá tún wá create kinní kan, etí mo sọ pé gbogbo mọ́gàjí kọ́ ló ń di Olúbàdàn nìyẹn. Bàbá create nǹkan kan gbà yẹn, bàbá create nǹkan pè ní community baálẹ̀. Community baálẹ̀ yóò ní wọ council. Ṣé pé gbogbo baálẹ̀ ló ní traditional, tán wà ní traditional council local government kọ̀ọ̀kan. Ìwọ tó bá jẹ́ community baálẹ̀ ò ní sí council. Irú ẹ̀ wọ́n lè ní baálẹ̀ Mọ̀lété, ṣé pé Mọ̀lété ò kí ń ṣe oko. Baálẹ̀ challenge, community ni. Yes. Ṣé o understand? Baálẹ̀ Mọ́kọ́lá, community baálẹ̀ ni. But kí ni yóò yí àwọn ọ̀pọ̀ èèyàn tán bá ti ní baálẹ̀ kárólé náà ni.
ṣe understand but baálẹ̀ náà ní grade a ní part 2 part 3 wà minor chief wà so ìwọ tán bá fi jẹ baálẹ̀ community baálẹ̀ wọn ní pè ẹ́ sí traditional council meeting but kò yí àwọn míì déni wọ́n ti ń dàpọ̀ torí wọn mọ̀ bọ́ mọ̀ pé láyé bàbá wa Ládọjà yìí mo ti ẹ̀gbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn ní bàbá Ládọjà ní pé gbogbo àwọn tán láwọn ti jẹ baálẹ̀ Mọ́gàjí rí gan àwọn fẹ́ rí certificate everybody which is fine láti kan jẹ́ kán mọ ibi tí oníkálukú tó belong sí so Ìbàdàn ò ní kọ́nu kọ́họ lórí oyè Ìbàdàn ẹ̀ẹ́dì pàwọ́ la wà peaceful jù tá a bá fẹ́ jẹ Olúbàdàn àti mọ next ẹni tó kàn kò sí fà ń jà sí à ń lọ tó ń bì kan Mọ́gàjí agboolé lè apply fún oyè tólúbàdàn bá wo tó bá wo screen ẹ̀ tó bá rí pé ilé yóò tọ́ sí kò tọ́ sí náà ni so bó ṣe rí ni à ń mọ ara wa nìbàdàn